Ọ̀gbẹ́ni bolo wà látẹ̀kùn náà. Ó ti wà lábẹ́ gbìyàn àbí. Ọ̀gbẹ́ni mò ń gbọ́hún èèyàn. So kọ́lọ́pàá dání ni. Ó dẹ̀ ló pẹ́ anybody dání. Ìyẹn ò tiẹ̀ kan mi. Gbogbo ẹni yóò kó lè kó dání. Tẹ́ bá lógún kígbẹ, ẹ lè lógún bọ̀n. Bẹ́ẹ̀ bá tún wá lógún bọ̀n, ìyá yóò lè lógún àké. Ẹ máa jẹ bí pọ̀pọ̀ ni. Ó yá mo wà lábẹ́ igi yẹn. By the right ẹ tó bá ti ń bọ̀ kan wo ẹgbẹ́ wa rí mi lábẹ́ igi. Wà ń bẹ̀. Ó yá máa bọ̀ wá sí bíbá. Ìwọ lọ kọ ya o. Sí bíbá ìjọ bóyá ń gbọ̀n. Mo ń bọ̀. My boss. Olóńgbò tó gbé olóńgbò lọ. Ẹkùn tó mi gbó kìjikìji. Mo ní kí n sọ fún yín pọ́n mẹ́rù yẹn ti wà bíbá yìí ni. Kí n gbé fóònù fún un. Ìyá Ọ̀gbẹ́ni gbà. Hello sir. Hello Báyọ̀. Báyàwó ẹ̀ sọ̀rọ̀ kó lè confirm kó wà lọ́dọ̀ rẹ̀. Okay sir. Kí ló bá yọ? Ṣé torí ọ̀nà ṣé mo ṣe kókó fún ẹ? Ẹ̀wọ̀n ò lò mí ṣùgbọ́n ṣọ̀mọ́ bí tí mo wà kò lè dàbí ilé. Ọkọ̀ sọ mí lọ́wọ́ náà ní ojú kan dẹ̀ ni mò ń jókòó sí. Okay. Alright, I promise you that gbogbo nǹkan tí mo bá lè ṣe pátá láti get ẹ̀kú mi tó wà gbogbo pá mi pátápátá ni màá ṣe. Kó ṣáà máa ṣe kókó fún ẹ o. Cooperate pẹ̀lú. Bẹ́ẹ̀ni sọ. Hello sir. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe kó sá. Ṣé wàá ṣe tán sìn láti ṣe nǹkan tí bá ní kò ṣe? Mo ṣe tán láti ṣe gbogbo tá a bá ní kí n ṣe. Okay. Ó yá gbé fóònù mi. Alright sir. Okay. Wọ́n ní kí n gbé fóònù fún mi. Hello olóńgbò. Ọ̀gbẹ́ni, máa mú bọ̀ wíwà. Kí máa mú ọmọ ẹrú yẹn bọ̀ wá. Máa mú bọ̀ wíwà. Okay. Alright. Wíyà gbà bíbá ìjọ. Bóyá ń gbọ̀n. Gbà bí. Ọ̀gbẹ́ni movement.